so wọ́n lo Àdùkẹ́ Gold ni èmi náà join wọn wọ́n lò ní ẹ lo ọmọ yẹn ni ògo rẹ̀ ò ní jẹ́ fún yín lágbára Ọlọ́run Olódùmarè ògo rẹ̀ máa bà tilẹ̀ jẹ́ ni ògo rẹ̀ ò ní jẹ́ fẹ́ni tó lò ògo rẹ̀ ò ní jẹ́ fún yín ògo rẹ̀ ò ní jẹ́ fún yín lẹ́ẹ̀kan sí ògo rẹ̀ ò ní jẹ́ fún yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó ga ọ egbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pa ọ̀kan nìkan ń rú ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn Balúwa Ṣeun Adébóyè. Ohun tí mo fẹ́ sọ lásìkò yóò pọ̀ ṣùgbọ́n kó tó di wípé mo lọ mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí Tóyìn Ajéyẹmí àti ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe bá wọn sọ̀rọ̀ ní July 7, 2022 Tóyìn Ajéwọlé àti ọkọ ẹ̀ ẹ tẹ́tí dáadáa kẹ́ gbọ́ mi ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ kí n tó lọ sórí nǹkan tí èmi pẹ̀lú nífẹ̀ẹ́ mi sọ kí n tó wá sọ̀rọ̀ lórí àwọn ìròyìn Àdùkẹ́ Gold tó ń fò káàkiri ẹ rí wípé mi tẹ̀ add picture Julie King mọ́ because gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mo ti sọ wípé kò kí ń ṣe ọ̀rọ̀ wọn ni mò ń treat but now mò ń sọ̀rọ̀ nípa wọn mò ń sọ̀rọ̀ nípa nǹkan tó ló ṣẹlẹ̀ mò ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi nǹkan tó jáde mo fẹ́ sọ̀rọ̀ nípa Àdùkẹ́ èmi náà ti gbọ́ stories tó pọ̀ mo gbọ́ stories tó pọ̀ lórí nífẹ̀ẹ́ mi mo dẹ̀ sọ fún màá dẹ̀ sọ nǹkan tí mo sọ fún nífẹ̀ẹ́ mi màá sọ fún yín lórí Tóyìn Ajéwọlé àti ọkọ rẹ̀ mo padà rí ìránṣẹ́ Ọlọ́run kan tó sọ̀rọ̀ nípa nǹkan tí Ọlọ́run fi hàn wọ́n ṣé rí àwọn mẹ́rin kan wà tí wọ́n bá parọ́ ẹ lè sọ pé irọ́ ni wọ́n ń pa ẹnì kíní àlejò tálejò bá dé tó bá sọ pé nǹkan tí mo rí lójú ọ̀nà rẹ̀ ẹ lè sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé ẹ bá débẹ̀ ẹnì kejì àwọn wòlíì tí wòlíì bá sọ pé nǹkan tí Olúwa fi hàn mí rèé ẹ lè sọ wípé kò rí ẹnì kẹta àgbà tí àgbàlagbà bá ń bárù mi sọ̀rọ̀ tó sọ pé n tó ṣẹlẹ̀ ní 1920 rèé tó bá jẹ́rọ̀ mi ò lè já wọn torí mi ò sí ń bẹ̀ ẹnì kẹrin aláboyún yé ibi bẹ́ẹ̀ ló ti gún mi o ibi bẹ́ẹ̀ ló ti ò lè bá jiyàn kódà tí aláìsàn bá ń parọ́ ò ní mọ̀ so mi ò kí ń pèèyàn lónírọ́ ó tí ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ nípa Tóyìn Àìmàkù ní wípé kó lọ ṣiṣẹ́ dáadáa lórí ìgbéyàwó ẹ̀ wípé nítorí ìjì yẹn máa dé tó máa jà á Tóyìn Àìmàkù jọ sórí ìrántí Ọlọ́run bá ti fi hàn Ọlọ́run ó fẹ́ kéèyàn ṣiṣẹ́ lórí ẹ̀ ni má ignore ẹ̀ wòlíì yẹn náà ló sọ̀rọ̀ wípé òun rí nǹkan kan nípa pé wọ́n parọ́ wọ́n sọ̀rọ̀ nípa bí olè nípa ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ máa ń jà all the time yẹn tó dẹ̀ padà ṣẹlẹ̀ bó tẹ̀ jẹ́ wípé oríṣiríṣi àwọn nǹkan kan ló jáde láti ìgbà yẹn èmi máa ń fẹ́ kó jẹ́ pé tí wọ́n bá sọ ìran fúnyàn irọ́ ni o òótọ́ ni kéèyàn ṣiṣẹ́ tọ̀ lákọ̀ọ́kọ́ ná tí ìran yẹn bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè òótọ́ ló jẹ́ èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ tí ìran yẹn bá wá láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ tèṣù èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ nítorí pé wọ́n ń gbàgbára láwọn ibì kan ó ní tó fi ń wẹjú ó dẹ̀ ní nǹkan tó fi ń banu mo ti sọ experience mi pẹ̀lú ìkan lára àwọn tí mò ń gbà nímọ̀ràn àtàwọn tí mò ń kó mọ́ra tá a jọ rọra wa lọ́wọ́ bí ó ṣe rí gbọ́ orúkọ ìránṣẹ́ Ọlọ́run kan lórí rédíò tó lọ bá tó sọ pé olọ́mọ kan tó jẹ́ dáadáa ó dẹ̀ lọ́mọ tó jẹ́ dáadáa lóòótọ́ gbogbo tí ogún tí ọkọ rẹ̀ fi sílẹ̀ fún ọmọ ẹ̀ owó tí wọ́n kọ́kọ́ gbà ń bẹ̀ àìsàn tó pè sínú ayé ẹ̀ ló fi wò tó o bá ṣe gọ́kọ́ tí mo ní kó ṣe ẹsẹ̀ rẹ̀ fẹ́ lọ sí ó máa kú ní gbogbo ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ sí so Tóyìn Àìmàkù jọ nítorí Ọlọ́run ṣe nǹkan tí tètè ṣiṣẹ́ tọ̀ bí ìjì yẹn máa wá á rí fẹ́rẹ́fẹ́ kò ní gbé ẹ ṣubú bí Ọlọ́run ṣe jẹ́ kí ọ̀rẹ́ ẹ̀ kó bá ti tiẹ̀ lọ àkọ́kọ́ nìyẹn now to my prophets ẹ ti mọ̀ wípé mi ò kí ń attack èèyàn mi ò dẹ̀ kí ń dojú ogun kọ anybody mo sọ fún ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá gbàgbọ́ fine tẹ́ ẹ bá gbàgbọ́ fine mo tẹ́ ti gbàgbé mo fẹ́ mú àwọn ẹsẹ̀ Bíbélì wá tó rọ̀ mọ́ tí Ọlọ́run bá rán yín sí èèyàn kan ẹ má gbé wá sórí íńtánẹ́ẹ̀tì mọ́ kò wise ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ pé ìgbà tó ń sọ ti Lizzy Anjorin gbogbo oríṣiríṣi ènìyàn ló bú òun wọ́n sọ̀rọ̀ sóhun àfìgbà tó ṣẹlẹ̀ tí
Ọlọ́run bá rán yín sí èèyàn kan ẹ DM ẹni yẹn. Nígbà tí mo ń wo preaching yẹn èmi gangan I felt bad. Mo feel bad pé kó wá lọ jẹ́ pé ọ̀rọ̀ ìdílé mi ni wọ́n gbé wá. Sherry global world on internet ṣe àní ẹ yé jẹ́ ká múlẹ̀ sí ara wa mọ́ ẹ jẹ́ ká kóra tó bá ṣẹlẹ̀ tí wọ́n bá sọ pé òkè ìránṣẹ́ Ọlọ́run yẹn wá ríran lóòótọ́ kò mátà kò ṣe nǹkan kan kò ní kí gbogbo ayé ó di ẹni tí ó máa wá sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run yẹn láti gbàdúrà. Ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó bá ti jẹ́ Christianity. See the way they are saying religion is a scam, Christianity is a scam, kíníkọ is a scam. Èmi ń jà o fún ìrere Jésù o torí religion ti tèmi tí bàbá tèmi fi lé mi lọ́wọ́ kì í ṣe scam. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń bẹ lọ́wọ́ ti tèmi ò kì í ṣe scam. Àwọn tó dẹ̀ ti attend ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo fà lé ìránṣẹ́ lọ́wọ́ wọ́n mọ̀ wípé ẹnìkan á tẹ̀ sọ wípé àǹtí Ṣeun wòlíì tún wà. Nígbà tó lọ sọ́dọ̀ bàbá mi ní Ìkirè kọ́lọ́run kó bá mi délẹ̀ fún bàbá Oyèdèjì àwọn náà ní kí bọ̀dà Gbénga gba iṣẹ́ Olúwa wọn gbà nígbà tó kù díẹ̀ kí wọ́n kó sọ pé Gbénga iṣẹ́ t'Olúwa ní kó gba iṣẹ́ t'Olúwa ní kó gbà àwọn náà ríran pé wọn gbúdọ̀ jàmàlà wọ́n dẹ̀ jẹ́. So àwọn ìránṣẹ́ Ọlọ́run tèmi ò kí ń ṣe scam, Jésù tèmi ò kí ń ṣe scam, Bíbélì ti tèmi ò kí ń ṣe scam, Ọlọ́run tèmi ò ń ṣe scam. So ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n máa fi ẹrẹ̀ yí gbogbo wa lára. Tí ẹ bá rí ìránṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbé wá sórí àtẹ. Tí ẹ bá ìránṣẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ gbé wá sórí àtẹ. Ṣùgbọ́n tí ẹ bá ìránṣẹ́ ẹyọ ènìyàn kan find the way to reach that person. Ayé ti lu kára bí ajere. Ẹ máa sọ secret tí Ọlọ́run fi hàn yín nípa èèyàn kan ní orí afẹ́fẹ́ mọ́. Kí ni reason? Ní ayé àtijọ́ náà ní ìgbà ìwáṣẹ̀ títí di òní Ọlọ́run máa ń rán wòlíì rẹ̀ sí èèyàn kan ni wàá dẹ̀ lọ jíṣẹ́ fún wòlíì dẹ̀ máa lọ jíṣẹ́ fún ẹni tó rán even níṣẹ́ tó burú jù tí Ọlọ́run máa sọ wípé ìwọ ìránṣẹ́ ìwà kú lọ́la wòlíì yẹn ló máa lọ sọ fún Samuel wòlíì ní Israel ẹ mọye èèyàn tí wòlíì jíṣẹ́ Olúwa fún ni kò ṣe wá dúró níwájú àwọn ọmọ Israel tàbí nínú àjọ nígbà tí wọ́n bá ń ṣe àjọ ìwúkàrà àbí àjọ anything àbí àjọ ìrékọjá tàbí nígbà tí wọ́n bá péjọ níwájú Olúwa kó wá máa sọ wípé Olúwa wí. Even ní àárín àwọn ọmọ ẹ̀yìn níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lÓlúwa ti ń sọ fún even ìgbà tó fẹ́ sọ fún Júdásì gan pé ó máa dàún kíní ló fi sọ òwe ló fi sọ nígbà tí Pétérù ń sọ wípé èmi Olúwa èmi ò lè dá omi ò lè dá ló sọ pé ó sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta wọ́n ń tàkùrọ̀sọ ni ó dẹ̀ sọ òótọ́ fún un. So when God sent a message to someone through you ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè reach that person. Let I or him keep it to himself or herself. Tó bá wù kó ṣiṣẹ́ tọ̀, tó bá wù kó má ṣiṣẹ́ tọ̀, kẹ́ fi yòókù sílẹ̀ wípé ẹ ti sọ tí ọrùn yín ti mọ́. Èmi ò ní delight nínú kí n máa come across ìgbésí ayé èèyàn kan pé torí pé ìránṣẹ́ Ọlọ́run kan sọ tó bá come to pass àwa ní mo ti sọ ó come to pass. Ṣé rí gbogbo àsọtẹ́lẹ̀ gbogbo ìríran àti ìtumọ̀ àti àlá gbọ́dọ̀ dá ògo padà fún Ọlọ́run Olódùmarè torí pé kò wá láti ibì kankan ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. Kí ló sọ nínú ìwé mímọ́ ní ìkẹyìn ọjọ́ èmi ó tún nínú ẹ̀mí mi sí ara ènìyàn gbogbo àwọn ọ̀dọ́ yín lọ́kùnrin àti lóbìnrin wọ́n máa sọ tẹ́lẹ̀ àwọn ọmọdé àwọn arúgbó yín wọ́n máa ríran oríṣiríṣi ìran ló dẹ̀ wà ìmàyà wà ìwọ̀n tí ìyàkọjọ́ oríṣiríṣi ẹ̀ ló wà ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ ká lọ síbi eléyìí tá wà lónìí. Nífẹ̀ẹ́ mi èmi pẹ̀lú nífẹ̀ẹ́ mi ó chat pẹ̀lú mi ẹ má rate mi síbi tí mi ò sí o no be say mo mọ nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ o wọ́n share show tí mo ṣe fún òun ló jẹ́ kí n ní àǹfààní láti chat pẹ̀lú ẹ̀ and to my own knowledge mo ti sọ òtítọ́ láti ọkàn Ọlọ́run àti ní ọkàn tèmi fún nífẹ̀ẹ́ mi tó bá fẹ́ mú lò ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo nǹkan tí èmi àti nífẹ̀ẹ́ mi sọ ni mo máa sọ fún yín nítorí wípé àwọn ibì kan wà tó jẹ́ wípé tó bá fún mi láyè láti padà wá ṣe màá sọ ṣùgbọ́n ní gbèdéke ibi tí kò ti fún mi láyè láti sọ̀rọ̀ dé mi ní sọ. So nífẹ̀ẹ́ mi if you are watching me don't be afraid to send voice note to me torí mo rí pé ẹ̀rù ń bà ẹ́ mi ò ń ṣe blogger mi ò ń ṣe speaker gan I am a broadcaster so mo máa ṣe ní ìlànà tó bá òfin iṣẹ́ mi mu ni mi ò ní sọ pé nítorí pa ti ní opportunity internet mi ò ní abuse ẹ̀ so
Your top secret will lie with me. You understand? And whatever that you have in mind to share, you can share it. Tí má tẹ̀ wá fẹ́ sọ, mo máa fi ọgbọ́n Ọlọ́run gbé kalẹ̀ ni. Not to say, mo ti gbọ́rọ̀ kan o, káyé bá lè share, àbí káyé bá lè like mi, àbí káyé bá lè sọ wípé mo ti ṣe show. Wọ́n ti monetize page Nigeria lóòótọ́, ṣùgbọ́n mi ní fìgbésí ayé ènìyàn kan pawó. Nǹkan tèmi àti Níkẹ́ sọ rèé, hello ma, this is Nífẹ̀mí Gold. None of them. Ẹ má gbàgbé pé mo sọ wípé ṣé Nífẹ̀mí ń bẹ̀rù. Torí etí tó gbà lọ ló máa gbá bọ̀. Bóyá ó jẹ́ rójò òótọ́, ẹ ṣáà jẹ́ kí n fi eléyìí protect òun náà gẹ́gẹ́ bí nǹkan tèmi wá gbé jáde. Mo sọ wípé àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí mo ṣe gbọ́, wọ́n ní wọ́n pe Nífẹ̀mí kò dáhùn. Mo gbọ́ pé àwọn Women's Affairs Commission, wọ́n náà láti Abuja, wọ́n náà pe Nífẹ̀mí kò dáhùn. But she told me none of them had contacted me. Please, I didn't refuse anyone at all. I just saw your video online as it was shared with me. So nǹkan tèmi pẹ̀lú Nífẹ̀mí sọ nìyẹn. Èmi tún wá tún ìbéèrè mi béèrè lọ́wọ́ Nífẹ̀mí pé ṣé ẹ̀rù ń bà ẹ́ láti jáde ni. Àwọn nǹkan tèmi sọ fún Nífẹ̀mí ni wípé, yeah, she kept on repeating, I'm depressed, I'm depressed, I'm depressed. Gbogbo wa ò ní wà lórí Nífẹ̀mí torí ó parọ́ o, ó sọ òótọ́ o, ó dẹ́ṣẹ̀ o, kò dẹ́ṣẹ̀ o. We shouldn't lose her. Nítorí pé Ọlọ́run pàápàá fúnra ara ẹ̀, àgùntàn kan tó bá sọnù, ó máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àgùntàn lẹ̀, á wá àgùntàn kan tó sọnù yẹn rí. So kò sí bí ẹ̀ṣẹ̀ èèyàn ṣe lè lágbára tó lójú tèmi tó yẹ fún ikú. A lè fìyà jẹ aláìṣẹ̀, káláìṣẹ̀ ronúpìwàdà, ń tọ́lọ́run fẹ́ nìyẹn. Ẹ má gbàgbé wípé sometimes ago she wanted to commit suicide. Why? Nobody found out. Tó bá yẹ pé nígbà yẹn Nífẹ̀mí gbabẹ̀ kú, everybody pátápátá ló máa pity ẹ̀, everybody ló máa share ẹ̀. Ìgbà yẹn oríṣiríṣi nǹkan la máa wú jáde. Mo gba oríṣiríṣi stories nípa Nífẹ̀mí. Mo gba oríṣiríṣi stories nípa Àdùkẹ́ Gold. Láti ọjọ́ kejì tí mo ti ṣe tribute to Àdùkẹ́ Gold yẹn ni mo ti gba àwọn dirty stories nípa Àdùkẹ́ Gold. Why am I saying this? Torí wípé wọ́n ti sọ, wọ́n ti gbé síta. Tí wọ́n bá sọ kàn gbé síta, èmi Ọmọọba Olúwaṣeun Adébóyè Àbẹ̀kẹ́, I will not touch it o. Torí wípé I'm in my 50s now, 60 lèmi náà ń wò lọ́ọ̀kan yìí. Láti ọjọ́ tá ti bí mi títí di òní, ẹ wá sọ pé kò sí nǹkan kan tí mi ò fẹ́ kẹ́tí gbọ́ tó máa ṣẹlẹ̀ sí mi rí. Kò possible now, tàbí tí mo ti ṣe, kò possible now. Gbogbo wa láti ṣẹ̀tá ti kùnà ògo Ọlọ́run. Ọlọ́run aláàánú ló máa ń protect ọmọ, tọmọ fi máa dàgbà bó ṣe yẹ kó dàgbà. Ọlọ́run aláàánú ló máa ń protect ọmọ nígbà tọmọ bá gbọ́n, tí èròǹgbà tí ọmọ ní nínú tó fi máa ṣẹ sí ayé ẹ̀. So bó ṣe ká jí ọbẹ̀ jẹ rí, bó ṣe ká jí wò ìyá wa, a ti ṣe àwọn nǹkan kan rí tí a fẹ́ kí ẹlòmíì ó gbọ́ sí, nítorí pé lónìí a ti dàgbà, a dẹ̀ fẹ́ kí story wa kó neat. Báyà ti ń di celebrity, a dẹ̀ fẹ́ kí wọ́n rí dirty story wa, ṣùgbọ́n irọ́ ni, ìwọ ronú padà, ó ní dirty story. So mo gba oríṣiríṣi. Then mo sọ fún Nífẹ̀mí, nínú àwọn nǹkan tí mo gbà nípa ẹ̀, past máa ń haunt èèyàn. Nínú past tí èèyàn ti ṣe sẹ́yìn pàápàá, wọ́n máa lo past yẹn against present ẹ tó yẹ pé tó bá dẹ̀ ṣe nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ nígbà yẹn, past yẹn ni wọ́n fi máa yí ìdànù. Mo wá sọ fún Nífẹ̀mí, are you afraid to come out again? Nígbà tó mọ̀ wípé o ò ní parí ẹ̀, kí ló dé tó bẹ̀rẹ̀? Ìwọ ló bẹ̀rẹ̀ rẹ o. Nígbà tó mọ̀ wípé tí àwọn ò ní expect wípé kó gbé ọ̀rọ̀ sórí social media, káwọn èèyàn kan má tẹ́wọ́ gbà. Social media, ayé ti kúrò láyé printing media, níbi tó ti jẹ́ pé tá a bá dọ́dọ̀ Aláròyé àgbọ́rọ̀ síta, tá a bá rìn dọ́dọ̀ Punch àgbọ́rọ̀ síta. Láyé eléyìí oníkálukú ló ní ìròyìn ara rẹ̀. O bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa ní ibi burial Àdùkẹ́, o bá dẹ̀ má jáde sọ̀rọ̀. Nígbà tó ti jáde sọ̀rọ̀ yẹn, wàá ta tán ni. Wàá ta tán tó bá ti jẹ́ òótọ́ ló sọ. Nítorí wípé Julie King tí ò bá ṣẹ̀, àwa náà ò ní fẹ́ kí Julie King ó jìyà ẹ̀ṣẹ̀ tí ò ṣẹ̀ o. Tí Julie King bá dẹ̀ fìyà jẹ, àwọn tó fẹ́ràn rẹ̀ náà ò ní fẹ́ kó jìyà lọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni, nítorí pé nígbà tí a bá ń dẹ́kun àwọn ìbàjẹ́, òun là ń save ẹlòmíì. Nígbà tí a bá wá ń pa ìwà ìbàjẹ́ mọ́lẹ̀, òun là ń fi ayé ẹlòmíì sínú parun. Ayé ẹlòmíì tá dẹ̀ ń fi sínú parun yẹn, ó lè jọmọ èèyàn, ó lè jẹ́ ìyàwó èèyàn, ó lè jẹ́ èèyàn gangan. Nítorí wípé ewu kan tá fi sílẹ̀ tá kó kúrò lẹ̀, ó máa tún wu ẹlòmíì. Àbí bẹ́ẹ̀ kọ́ ni Portal ló pa Babalẹ́rí pa níwájú Guru Maharaji. Kòtò yẹn ti wà ń bẹ̀ for a very long time. Níbẹ̀ náà ni Mighty Marketer ló ti gbẹ̀mí mì.
tó bá yẹ pé ìgbà tó ti níṣòro yẹn làwọn ìjọba náà ti rí sí ni ó ṣeé ṣe kí Babalẹ́rìpa kó sì wà láyé lénìí, ó ṣeé ṣe kí Mighty Marketer kó sì wà láyé lónìí, torí pé kò sí street light ó ní bọ̀dá Àlàdé Arómiré ṣe kú, because tí street light bá wà ní gbogbo ojú títì wa tó mọ́lẹ̀ kedere bí ìlú òyìnbó táwọn ìjọba wa tí wọ́n ń travel lọ, bọ̀dá yẹn ò ní run into a packed trailer kó tó di wípé aṣọ ẹ̀mí wọn nù. Bó ṣe rí nìyẹn, because irú àwọn yẹn natural death láàpẹ kò natural wá lọ́wọ́ ayé kò wá lọ́wọ́ ayé, nǹkan kan ló ṣàfà. So mo gba àwọn nǹkan kan tó nípa nífẹ̀ẹ́ mi, ó lè padà takò, mo sọ fún pé àwọn nǹkan tó ti sọ yẹn tó ti ṣe yẹn wàá jáde ni. Mo fira mi ṣe example fún wípé nígbà tí ọ̀rọ̀ Sísá Kíkì tó jáde tán ti wàá rí wípé mo jáde, mi náà jáde tán nígbà tí kì í ṣe wípé èmi ni mo wá jà, tó jẹ́ wípé wọ́n wá tọ́ mi ni, tó dẹ̀ jẹ́ wípé ìbanilórúkọ jẹ́ wà ń bẹ tí mo dẹ̀ fẹ́ káwọn èèyàn kan gbà mí. Mo ní kì í ṣe pé èmi ò ní àwọn ènìyàn tó ń try láti pa mí lẹ́nu mọ́ lábẹ́lẹ̀, kódà àwọn ẹbí mi kan ò fẹ́ nífẹ̀ẹ́ sí, ó pẹ́ kí wọ́n tó padà wá join mi. Àwọn àbúrò mi obìnrin àti ẹ̀gbọ́n mi obìnrin ló kọ́kọ́ dúró tì mí gbangba wípé no, ó gbúdọ̀ jàjà yẹn ni. Nígbà tí kódà ẹ̀gbọ́n wa àgbà ẹ̀rù ń ba àwọn náà nítorí pé wọ́n tún fẹ́ sọ mí nù, ṣùgbọ́n mo jáde tán, mo sọ fún bẹ́ẹ̀, mo ní mo jáde tán, mo dúró tán títí mo fi rí òpin ẹ̀. Mo ní even òpin ẹ̀ níbi tó parí sí wípé Sísá Kíkì ó fún mi ní damage control, mi ò fi ṣògo, kò sí ògo kankan tí mo fẹ́ ṣe nínú ẹ̀ ju wípé ó ti wá ó ti lọ, a dẹ̀ ti dáríjìra wa, kírú ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. Bí ọmọ Ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn, bínú má ṣe ṣẹ̀, má ṣe jẹ́ kí òrùn kó wọ̀ bá ìbínú ní inú rẹ̀. So mo send message àkọ́kọ́, ó fún mi ní àwọn message mi ṣùgbọ́n kò fẹ́ kó wá sórí afẹ́fẹ́. So nǹkan tẹ̀mí sọ fún kókó ni wípé tó bá mọ̀ pé rọ́ọ̀lù ń pamọ́ Julie King bọ́ síta kó wá apologize. Tó bá wá jẹ́ wípé kò ń ṣe rọ́, o ò ní lọ behind the fence, o gbúdọ̀ jáde dáadáa láti wá tẹnu mọ́. Yínká TNT tí àwọn ènìyàn kan sọ wípé bóyá Julie King lò against ẹ, Yínká TNT sọ relationship tó wà láàrin òun àti Julie King. Nígbàtí nǹkan tí Julie King bá sọ fún Yínká TNT ló máa ṣiṣẹ́ lé lórí, ó dẹ̀ máa protect èèyàn títí ẹ̀. Nǹkan tí wọ́n náà bá sọ ní àwọn ènìyàn tó fẹ́ gbèjà rẹ̀ náà máa ṣiṣẹ́ lé lórí, tí wọ́n dẹ̀ máa like láti protect ẹ. O ò ní sọ wípé bó ṣe bọ́ síta ẹ kí Yínká TNT kó dẹ̀ gbà. Mo lémi máa ń judge èèyàn níwájú lọ́ọ̀kan o níwájú Ọlọ́run àti èèyàn. Mo ní ṣó mọ̀ pé Yínká TNT report show mi tí mo ṣe tí mo fi gbé voice àti ti Julie King. Mo ní ọ̀tá ló yẹ kí n mú Yínká TNT, but why? Òun ló ní material ẹ̀, èmi ni mo yọjú ràn. Ó ní láti mẹ̀bi ẹlẹ́bi kó o dẹ̀ gbà, torí ntọ́lọ́run gan sọ ni pé tẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tó ronúpìwàdà tó kọ̀ sílẹ̀ a máa dáríjì. I don't argue on anybody's right. Nígbà tí mo jẹ̀bi èmi ò kí ń argue. Mo ní ṣùgbọ́n lórí eléyìí ká ní mo mú lọ́tà gan, I will still say the truth. Nígbà tí mi tiẹ̀ mú lọ́tà, mo ní bí Julie King bá jẹ́wọ́ fún Yínká TNT, ó ṣeé ṣe kó má dá sí rárá tàbí kó wá síta láti wá kó fún Julie King. Kò ní fi nǹkan tí Julie King sọ bóyá ó jẹ́wọ́ fún pé mo rape ẹ̀ lóòótọ́ kó wá jáde láti máa sọ nǹkan mi. Ṣùgbọ́n tó bá yẹ pé mo ṣi Yínká TNT translate ni, kọ́lọ́n kó dáríjì mi. But that is what I'm reading on her tí mi ò fi lè ṣaláàké. Praise the Lord. Ó ti mọ́ mi lára. Mo ṣe máa ń sọ ní Sunday school nìyẹn. Now nípa Àdùkẹ́ Gold, wọ́n comment, wọ́n pè mí tó pọ̀. Mo wá ń sọ fún àwọn tó ń pè mí àtàwọn tó ń bá mi sọ̀rọ̀ àtàwọn tó comment sí under ẹni tó comment sí under YouTube channel mi. Wọ́n gbogbo wọn ni wọ́n get story tí mo gbọ́ right. Immediately tí mo ṣe tribute to Àdùkẹ́ Gold ni mo gbọ́ story yẹn. Wọ́n ní pé Àdùkẹ́ Gold náà oníṣekúṣe pé Àdùkẹ́ Gold kò sẹ́ni tó rape ẹ̀, kò sẹ́ni tó rape ẹ̀, kò sẹ́ni tó rape ẹ̀, kò sọ marketer tó dá, kò sọ marketer tó sọ wípé kó lọ tó pe ẹni tó ń tòsẹ̀ wípé kó wá fọwọ́ síwèé pé òun lòun defly. Kò sọ ẹni èèyàn kan tó mention ni pé bí àwọn, but bóyá àwo show yẹn láti bẹ̀rẹ̀ bóyá ó dárúkọ èèyàn mi ò mọ̀, but cut and join níwájú Ọlọ́run àti èèyàn lèmi rí o, orí social media ni mo dẹ̀ ti rí, ni mo ti ṣiṣẹ́ lé lórí. So bóyá ó dárúkọ èèyàn ẹ má bínú, nínú eléyìí tí mo rí yẹn ni kò ti dárúkọ èèyàn, jẹ́ mẹ́nu kúrò ńbẹ̀ because ó lè jẹ́ misinformation. Now àwọn nǹkan tá a gbọ́ Àdùkẹ́ Gold
òun náà máa ń ṣe yánmayànmá àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn bá bá lájọṣepọ̀ wọn ò ní pè síbi iṣẹ́, wọn á sọ pé kó ba lè pè síbi iṣẹ́ wọn máa bá lájọṣepọ̀. Àwọn senators àti ẹ̀ṣìgbọ́tà àwọn senators ẹ gbọ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí náà wípé ibi tẹ́yin ọkùnrin bá àwọn obìnrin dé náà rèé, ibi tẹ́ ẹ bá wa dé rèé. Ẹni tí ò bá ti jura ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀, irú wọn ló máa ń ra ògo mú bíi tiwa. Fẹ́ pé gbogbo nǹkan tó yẹ kó ti dà á máa pàdé ẹ̀ ṣùgbọ́n kò ní dá. Ó dẹ̀ ṣeé ṣe kíró èèyàn bẹ́ẹ̀ kó bá bẹ́ẹ̀ kú tọ́lọ́run ò bá la ọ̀nà fún. There was a time someone wanted to give me a car. Ṣé ètò ojogbo mi wà okay? Ẹ mọ̀ pé tí bá ti ń sọ̀rọ̀ máa ń fira mi ṣe example. Ètò ojogbo mi wà okay, ayé love ẹ̀ wọ́n like ẹ̀ gan. The man was moved. He wanted to give me a car and he said I should come and meet him. Lóòótọ́ mi ò ní sọ bí tí mo ti sọ̀kalẹ̀. Mọ́tò ló ń tà. Ó dẹ̀ gbé mi dé hòtẹ́ẹ̀lì mi, hòtẹ́ẹ̀lì tí mo máa ń sùn, tí mò ń sùn fúnra ra mi. Má kọ́ tiẹ̀ débi hòtẹ́ẹ̀lì kó wá sọ wípé bóyá o fẹ́ fi borúkọ mi jẹ́, Ọlọ́run máa gbé ẹ sókè aláìmọ́lẹ̀ ni torí mi ò ń fìyàn, mi ò ń bayé èèyàn jẹ́. Tó bá ti mọ̀ pé cutting of the show is for defamation of character, don't cut my show. I can sue you torí mi ò ń bayé èèyàn jẹ́. When we got into my room, he now told me the normal thing. Tó yẹ pé mo ti gbọ́, mo ti sọ nǹkan nù tí ò jọ mí lójúmọ́. Akúkú rẹ̀ ni tó yẹ wípé ìgbà tán bá gbọ́n máa gbé mọ́tò fún náà ẹ ti ẹ̀rọ mi sí náà ni láàrin wa. Tẹ́ pé àwọn náà tún fi ṣe ẹ̀yẹ ẹ ti ẹ̀rọ mi sí ni mọ́tò tí ò lè láàsì, mọ́tò tí ò mọ́tò oní wàhálà ìjẹ̀gbọ́n mọ́tò. Ibi tí mo fẹ́ fàyọ níbẹ̀ ni wípé máa yẹn ìgbà tó wá sọ mọ́ náà ẹni tó gbé mi sílé tó yọ̀ǹda mi màá wá sẹ́kọ̀ọ́ màá lọ 3 days mo ti ń lọ Ìlọrin gbà yẹn màá lọ sí Ìlọrin màá lọ 3 days màá lọ sí Ifẹ̀ màá lọ 1 day. Ó dẹ̀ fi mí lẹ̀ ó dẹ̀ trust mi tó yẹ pé tí mo bá pè láago méjì òru pé somebody is with me I send message sí mi pé baby be careful. Tọ́rọ̀ mi bá wà ń bẹ́ ká sọ ọ́ is so wonderful in that area. Mo gbé fún ṣe understand. Mo ní mi ò lè dá, mo ní tó bá yẹ pé torí reason yẹn lásán pé ó trust mi, mo ní mi ò ní dá. He was now trying to manipulate me pé kíní kan kò mú wa nípa n tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí ngbà náà á ṣẹlẹ̀ sẹ́yìn náà ló bá ní àkìlò ìwọ ló wá fẹ́ pé mi kò ń ṣe pé tó yẹ pé ẹni tẹ́yìn náà mọ̀ á máa báyọ̀ yín lájọṣepọ̀. Ó tẹ̀ dàbí ẹni pé gbàtà débẹ̀ gan ìyẹn bá mi sọ̀rọ̀ mo tún gbé fóònù fún ó tún bá sọ̀rọ̀ pàápàá. Ó wá sọ statement kan ó ní ṣé bí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe rí rèé. That means kò kí ń ṣe wípé ìfẹ́ náà fẹ́ fi bẹ́mi náà lájọṣepọ̀. Wọ́n lè bá mi sùn gan náà kàn má fún mi mọ́tò ọmọ. Mo ní mi ò mọ̀ o. Ó wá mention orúkọ èèyàn mi. Ṣé Yẹmí Àjídé náà kì í gbà kan bóun sùn? Ó níbi tí mò ń bọ̀ o. Mo ní mi ò dó Yẹmí Àjídé rí. Ẹ lọ try ẹ̀ wò. But èmi ò dórí. Ṣẹ́yìn ti try ẹ̀ ni ó ní rárá kí ló wá dé tẹ wá mention ọmọ ọlọ́mọ. Èmi ò dó Yẹmí Àjídé rí mi ò dẹ̀ mẹ́ni tó ń bá sùn. Ṣùgbọ́n mo mọ bàbá Desmond. Tó bá pèsè bàbá Desmond ni mi ní fògùn búra ò torí mi ní jẹ́ kí ògùn pa mí. And that was how he went. Mo bá sọ pé àwọn wà promiscuous. Àwọn tó rí ni wọ́n mọ̀ èmi ò mọ̀. But mo gbọ́ oríṣiríṣi story. Now ibi tẹ́ ẹ sin àwọn ọmọ ìdè náà nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ bímọ obìnrin tí ẹ̀yin ò rò wípé àṣesílẹ̀ ni àbọ̀ wá dé bá. Tí ẹ̀yin ò rò wípé bí ẹ ṣe ń bí àwọn ọmọ yín obìnrin sílẹ̀ yẹn tẹ́ rò pé ní owó àbẹ́ ní ọlá àbẹ́ ní nǹkan tó pọ̀ tẹ́yin lè fi sílẹ̀ fún àwọn ọmọ yín gẹ́gẹ́ bí ogún. Tẹ́ ẹ mọ̀ pé ogún á máa parun. Tẹ́ ẹ mọ̀ wípé ènìyàn á máa kú tí kò ní lè ṣe ojúṣe tó yẹ kó ṣe lójú ọmọ. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé mismanagement of the property you worked hard for ọmọ lè má rí lò àbá àti ìrí ọmọ olówó tó ń jìyà lọ́wọ́lọ́wọ́ ni. Ó pọ̀. Ẹni tọ́lọ́run bá gbé ẹ pàdé láti ṣe lóore ó ṣe lóore kó máa rìn lọ torọ́ lè dín ní ọjọ́ ọ̀la kó jẹ́ wípé ó máa jẹ́ olùgbàlà rẹ. Mi ò ní sọ parí story tí mo fẹ́ sọ yìí. Ẹnìkan pè mí pé ní ayé ìgbà táwọn ní owó gan àwọn máa ń náwó fún Saheed Òṣùpá gangan náà dárúkọ àwọn máa ń náwó fún ìgbà tára wọn ò wá yá náà wá pè Saheed Òṣùpá.
mi ò ní sọ bóyá ó ṣe tàbí kò ṣe, ìyẹn ò kàn mí. Tó bá jẹ́ kó ṣe ẹ rí pé àṣesílẹ̀ òun ni àbọ̀ wá bá. Dádì mi tó bá fúnyàn nílé wọn ń gbowó ilé, ẹni tó bá gbélé bàbá mi first owó ló máa kọ́kọ́ san. Tó o bá sanwó ilé nílé wa jáde kó wá sọ fún mi. Owó ná ni wọ́n máa ń san. Bàbá mi dẹ̀ máa ń san owó up front ni. Bàbá àdáyá ló máa ń gba owó náà wá. Ṣé àwọn máa ń sọ pé mi ò ń ṣọmọ olówó, ṣùgbọ́n bàbá mi tọ́ wa nítọ́ wípé kó o má lè ṣọ̀kánjúà. Àpò ráìsì ni bàbá mi máa ń rà pò ẹ̀wà láti ọ̀dọ̀ ya Sùlíyà ìyàwó Àlájì Ọ̀pẹ́jìn. Wọ́n máa rà sílé tó yẹ kó ta bá wèsì ẹ̀ báyìí wọ́n á ní oúnjẹ lẹ̀ ń wèsì ẹ̀ nírìn ẹ̀ ṣàmọ̀ dànù. So àdẹ̀sẹ̀bẹ̀ rí ká mọ̀ jẹran. A lè rí nǹkan lára àwọn èèyàn rú tiwa o kí bàtà tuntun kan jáde ká lè ká má ba o. Tó bá ṣáà di December wọ́n á ra aṣọ tuntun fún wa. Aṣọ tí bàbá mi rà fún mi gan àwọn ọmọ olówó yẹ̀ wò lára mi. Aṣọ 5 naira no 750 ní àǹkárá mi ní 5 naira kan 5 naira kan 3 naira wọ́n yí ready made yẹn wò lára mi ní tèmi gan ṣàkọ́ká. So ibi tẹ́ ẹ bá wọn dé ó nìyẹn. Ṣoore kó máa lọ nítorí pé ẹni tó ṣoore fún yẹn ibi tọ́lọ́run bá sọ pé ó máa dé á dé bẹ́ẹ̀. Ó lè jẹ́ ìwọ ló padà wá bá oore yẹn láti jẹ́. Torí mo máa ń sọ fún yín wípé ń tọ́lọ́run bá máa ṣe in the next 20 years ó máa bẹ̀rẹ̀ lénìí. Ó máa ń dùn mí gbogbo àwọn tí wọ́n máa ń pè mí pé mo sick kíní kan ṣe mí tí mi ní agbára láti ṣe fún wọn. Ó máa ń dùn mí wọnú egun torí mo máa ń rí wípé wáì tó jẹ́ mi ni wọ́n wá bá Ọlọ́run kí ló wá dé tí mi ò rí ṣe. Ó máa ń dùn mí gan. So support Adeboye's Kingdom Foundation. Now gbogbo story Aduke Gold la gbọ́ yìí kí ló ti débẹ̀. Ó lè jẹ́ frustration though òun náà bẹ́ ó ti kéré jù tó náà ti ń bẹ́ sí gbogbo nǹkan ṣùgbọ́n kò ní bàbá kò ní ìyá. Bóyá ló rẹ́ni kọ́ bóyá ló rẹ́ni mú sọ́dọ̀ ìyá ń jọmọ òrukàn náà ó. Kí n tó lè blame èèyàn láyé mo máa kọ́kọ́ gbé ara mi sí position ẹni yẹn náà màá feel pain sẹ́ni yẹn. Ṣùgbọ́n láyé wa ohun tí ó bá kọ́kọ́ nǹkan tó bá ṣe èèyàn gbagam òun la máa yọ àdẹ̀bẹ̀rẹ̀ sí ní máa ròpẹ́ ẹni yẹn a máa ṣaládàá gẹ́gẹ́ bí Nífẹ̀mí ṣe sọ. Bí tó bá gbọ́ story míì nípa àwọn olórin wọn ò ní pè wọ́n sórin mọ́ wọn ò ní pè wọ́n sí kinní kan mọ́. Ṣé o pé mi ò sọ̀rọ̀ nípa rape case nsìn I'm treating Aduke Gold I'm treating ayé àwa obìnrin. Bẹ́ẹ̀ ni torí ojú tèmi náà rí gan so I know what I'm talking about. Stage tí mo ti kọjá ni even nírú time yìí màá máa béèrè pé at what age. Táwọn èèyàn máa sọ pé ẹyin ó bá yàwó lé sùn ọkọ lé ò tó sí àwa ìyàwó lé mọ́ ni. Ṣebí nítorí pàṣírí ẹnìkan tú ni. Ṣé ẹ̀yin ọkọ lé ẹ̀ tó sí àwọn ìyàwó lé mọ́ ẹni tó sí wọn. Now Aduke Gold tó bá jẹ́ pé bó ṣe ń pàdé àwọn olóore ni wọ́n ń ṣoore fún tí wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kó má di wọ̀lọ̀wọ̀lọ̀. Tó bá yẹ pé wọ̀lọ̀wọ̀lọ̀ ni tó lóòótọ́ wọ́n ń sọ fún mi ní mi ò confirm ẹ̀. Now ẹ̀yin pastors ẹ gbọ́ wọ́n ní ẹ̀yin náà máa ń bá Aduke Gold lájọṣepọ̀ kẹ́ tó pé láti wá kọrin ní ilé ìjọsìn tẹ́ fẹ́ fi yin Ọlọ́run Olódùmarè. Ẹ gbọ́ tó bá jẹ́ lóòótọ́ Aduke Gold fẹ́ gòkè nígbà tó dé stage àṣeyọrí ó pàdé àwọn ọkùnrin ọ̀nà dí ó wo wájú kò réyàn ó wẹ̀yìn wò kò réyàn ó wọ ẹ̀gbẹ́ kìíní ẹ̀gbẹ́ kejì kò réyàn. Ó wá kúkú pa òwò pé if cannot beat them join them. Though ìyà ò kì í ṣe reason láti bà yára èèyàn jẹ́ but ìyà ní level. Tẹ́mi bá sọ̀rọ̀ nípa tara mi èmi ní baba kódà tó bá di kọ̀rọ̀ ìgídá mo lè mọ kẹ́rù mi lọ sọ́dẹ̀ òun. Bó bá ṣe kinní kan mo lè lọ dọ̀bọ̀lá Gbénga kí lọ máa ṣeré mo tún lẹ́gbọ̀n mo tún lè lọ sọ́dọ̀ first born wa mo tún lẹ́gbọ̀n mo tún lè lọ sọ́dọ̀ bàbá mi bàbá mi mo fẹ́ ra kinní kan mo tún ní bàbá mo tún ní ìyá ohun ò rí bí kankan yà sí. Ó tún wá pàdé ẹjá wá gbàgbé tàwọn band boys ẹjá gbàgbé tàwọn olórin ẹjá gbàgbé tàwọn marketers tó yẹ pé inú ayé ni wọ́n wà. Ẹ̀yin tẹ́ tún wà nínú ọ̀run ńkọ́ ẹ̀yin tẹ́ wà nínú ọ̀run ńkọ́ gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátápátá tó bá ṣerú ẹ̀ fún Aduke Gold ẹ jìn iṣẹ́ yín níwájú Ọlọ́run tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí ṣé bá ṣe fi lé yín lọ́wọ́ nìyẹn.
ṣé rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì kẹ́ ẹ tún máa pe olórin pé before you can sing in my church can you meet me in so place ṣé bá ṣe fi lé yín lọ́wọ́ nìyẹn ibi tí èmi ti máa sọ̀rọ̀ Àdùkẹ́ Gold nìyẹn. I don't want to talk about our proximity. I want to talk about you, that you're supposed to change our life. If it is so, destroying her the more. Cancer tẹ́ sọ wípé ní ṣe bí cancer ojú ara ni, àmọ́ nǹkan tó fi bá sùn ni. Ṣé torí pé mi ìfẹ́ sọ tó ń bẹ nínú mi tán? Ṣé torí pé mò ń pé ọ̀rọ̀ sọ? Ṣé torí pé mi ò fẹ́ báyàn láyé jẹ́? Cancer ló ní cancer ló pa. Àti ìpàdé ẹni tó báyàn sùn tán, tídìí ń yọ ní ojú ara ẹ̀ ní. Ṣé pé ìdí a máa jẹ inú ẹ̀ lọ, a máa jẹ inú ẹ̀ lọ. Ṣé tó bá dọ́rẹ́ medical, ṣé medical mọ nǹkan tó jẹ́ ni? Ṣé medical mọ nǹkan tó jẹ́ ó yẹ sọ fún mi? Kò ṣe cancer ni medical máa pè. Àbẹ́ ẹ̀ mọ̀ wípé ibi tí cancer bá ti múyàn, ìdí máa ń jáde ńbẹ̀. Ṣé kò ṣe cancer ni medical máa pè ni? Cancer ni medical máa pè. Kí la mọ̀ tẹ́ fi bá sùn? Nítorí ògo. Ọmọ yẹn kọrin. Ó ní ṣebí nítorí ògo ni o. Ṣebí nítorí ògo ni. Ohun tójú ológo bá ń rí. Ṣebí nítorí ògo ni. Ṣé rò wípé nínú ayọ̀ ni orin yẹn ti wá fọ́mọ yẹn? Kò ṣe nínú ayọ̀. Ẹ bá nǹkan church adẹ̀ ń jó. Mi ò ní fìrònú para mi ẹ bá ń wẹ̀ bà tí ò ní kókó. Bó dẹ̀ ní kókó ẹ bá ń wọ́ bẹ́ẹ̀ kí n lò bẹ́ẹ̀. Ohun tí mo ṣe lánàá ti padà wá dóhun àná. Èyí tí mo ń ṣe lónìí Ọlọ́run ló ní tomorrow. Ohun tí mo mọ̀ dájú ni pé wàá rá kó tó rìn, kó tó sáré, kó tó fò. Ẹ lè analyze orí méjèèjì yẹn. Ẹ analyze ẹ̀. Ẹ analyze ẹ̀. Kẹ́ wá gbéra yín jù sínú ẹ̀mí. Ẹ̀yin tẹ́ wà nú ẹ̀mí. Ẹ̀yin ẹlẹ́mìí òfò tẹ́ wà nú ẹ̀mí yẹn. Ẹ wá jura yín sí inú ẹ̀mí. Ẹ wá analyze orin yẹn. Ẹ wá gbé orin yẹn. Ẹ gbé pàdé àwọn ọ̀run kí àwọn ọ̀run ó túmọ̀ ẹ̀ fún yín. Kẹ́ mọ̀ wípé ohun tẹ́ fi ojú ọmọ yẹn rí tó fi sọ ẹ̀mí nù. You have your own children. Me, I know the cause. Torí mo ní rí nínú Bíbélì pé tí ènìyàn bá ti ń ṣe pé ó máa wà léwu ìdájọ́ ewu ọ̀run àpáàdì mi dẹ̀ fẹ́ kẹ́tẹ̀ mi débẹ̀. Torí gbàràn mi dé lẹ́rù. Ṣé mọ̀ pé nígbà tí ọkàn mi sọ fún mi pé this case mélòó ni mo ń tira mọ́ báyìí tó sọ wípé you must have interest in it. Mi ò mọ nǹkan tọ́lọ́run fẹ́ ṣe nídìí ẹ̀. I don't present in carnal. I present in spiritual. If you don't know, tí Ọlọ́run ti change the topic mọ́ mi lọ́wọ́ tó dẹ̀ mú aláàánú wọlé fún mi, ẹ lè bá mi sọ. So mo mọ nǹkan tí mo ń sọ. And as I'm talking now, I am not in this realm. I know the word. Jesus Christ tó kọ́lé ọ̀rọ̀ sínú mi, mo mọ̀ wípé òun ló ń bá yín sọ̀rọ̀. Ẹ lọ change ọ̀nà yín. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń wà ní orí pulpit, tẹ́ ń bá àwọn ọmọ ìjọ sùn, tẹ́ ń bá àwọn ọmọ ológo sùn, tẹ́ ń fi orí pulpit tẹ́ fi ń gba ògo lọ́wọ́ àwọn ènìyàn. Change your way. Why? You are using the name of Jesus Christ. Tí orí èyàn ò bá pé gẹ́gẹ́ bí ọmọ ìjọ, pastor ò ní sọ fún ẹ wípé ńgbà tó bá sùn sílẹ̀ tó ń bá ka ẹsẹ̀ lé ẹ lórí, ó lógo tí a tó bú jáde, àbọ̀ ọmọpọ́n ti gbẹ́sẹ̀ lógo yẹn ni. Pastor ò ní sọ fún ẹ wípé kó lọ máa ra kóòkì tí wọ́n ṣe, kóòkì Fanta tí wọ́n ṣe, nílé iṣẹ́ oníṣẹ́ ni wọ́n máa tú lé ẹ lórí. Ṣé adùnnú kóòkì ló máa pe adùn wá sínú ayé, adùn ṣúgà, adùn jẹ̀díjẹ̀dí? Ẹ̀yin aláìníròònú yìí, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn, kí ni Bíbélì pè yín? Afọ́jú ni yín bí wọn. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn, ẹ fọ́ lójú bí wọn. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn, ẹ fọ́ lójú bí wọn. When I talk, wọ́n ní ẹ ń ṣe bí ara kíní wọn ni èmi ò ń ṣara dìdìrín wọn o. Torí pásọ̀ tèmi ò ń ṣerú ẹ̀. Mi ò tí lọ sí, mi ò lè stay ní. Mo ti lọ sí church rí, ṣe ló ń gbóná mọ́ mi lẹ́sẹ̀. Mo fẹ́ máa jọ́sìn bẹ́ẹ̀ ni, ó ń jó mi lẹ́sẹ̀ ni. Nígbà tán máa padà find out. Every year ni wọ́n kún bẹ̀. Ọlọ́run ò ní dárí ti tèmi sọ́dọ̀ ọ̀rú wọn láéláé. When I say my pastor is not a scam, I am under a pastor tó yẹ pé tó bá máa sọ òótọ́ ọ̀rọ̀ gangan tó máa ti torí rẹ̀ sọ wípé o lọ sí church ẹ̀ mọ́. Á sọ fún ẹ wípé ọ̀nà ta nìyẹn tètè máa lọ. Pastor mi le, and that is why I stayed with him. Pastor mi ò mọ̀rọ̀ fi pamọ́. That is why I stayed with him. Pastor mi ò dẹ̀ ní bọ́jà tán ní ìsìn kó wá di ìṣẹ́jú méjì sí ìgbà yẹn kó sọ pé òun mẹ́mọ́ tó bá tún wà nínú ìṣòro, he stands with you.
ìyàwó pásítọ̀ ti tèmi dẹ̀ máa ń yọ àwọn ọmọ ìjọ rẹ̀ nínú ìṣòro ni. Let me come and count how many people tí ìyàwó pásítọ̀ tèmi ti dá lókòwò. Èmi ò kí ń gbé ìṣòro ti tèmi lé ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Mo mọ̀ bẹ́ẹ̀ ni tí mo bá sọ fún wọn lónìí pé mọ́mì mo dẹ̀ ìyàwó pásítọ̀ mi ti ready láti ṣe rẹ́kọ̀dù fún mi. Wọ́n ní pé kí n lọ ṣe estimate iye tí rẹ́kọ̀dù mi máa jẹ́. Mo ní mọ́mì no because she's a wonderful woman. Ṣùgbọ́n instead kẹ́yìn ó máa mú inú àwọn ọmọ ìjọ yín dùn ẹ̀ ń bà wọ́n láyé jẹ́ sí ni. When I mention Baba Access, bàbá mi Felix Adédòkun Ìṣọ̀lá, Baba Access, same thing in that church. They are not callous, they are very generous. Tí anybody bá dẹ̀ ní ṣòro nínú church yẹn wọ́n máa dúró ti pátápátá ni. Bàbá Oyèdèjì wọ́n ti kó owó tó bẹ nínú àkáǹtì wọn tí wọ́n fi tó fi gba ọmọ ìjọ wọn tó ló ní problem sílẹ̀ kúrò ní cell. Ṣùgbọ́n ẹ̀yin ẹ padà wá task àwọn ọmọ church ni. Nínú ẹ tún dá sí méjì ẹ tún ní kò pé. Ẹ̀yin ń pe Àdùkẹ́ Gold pé ṣé wípé tí ò bá tẹ́ ẹ̀ bá sùn kò lè kọrin nínú ìjọ yín. Ẹ gbọ́ ṣé tòótọ́ ni. Ọlọ́run máa tú àṣírí everybody. Ọlọ́run á tú àṣírí everybody. Bí Ọlọ́run ò bá dẹ̀ tú àṣírí everybody ní ayé tá a wà yìí. Ọ̀run dúró de gbogbo wa. Ọ̀run dúró de gbogbo wa. I speak the truth and nothing but the truth. Past èèyàn máa hunt èèyàn. But let me add this. Ẹnìkan wà tí wọ́n sọ wípé Àdùkẹ́ Gold bóyá ló parọ́ mọ́ rí or whatever. Ó wá ń pè é. Ó fẹ́ bẹ́ẹ̀ ó wá sọ fún pé láti bí 17 years ago tó ti parọ́ mọ́ mi ó ṣe fẹ́ wá máa bẹ̀ mí sìn. But he didn't know that the girl was on her sick bed. Do you know what? Heaven has written it down for her pé ó ṣe ìlàjà pẹ̀lú ẹni tí ó ṣẹ̀ sí. If you are talking about yesterday's sin, none of us will go scot-free. None of us will be free. None of us will escape the wrath of the Lord. If we are talking, if we are remembering, mo nínú ìwé kan ṣe Psalm 109 ni. Ó ní jẹ́ kí ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ kó máa wà níwájú rẹ̀ lójoojúmọ́. Ó ní má sì ṣe jẹ́ kí a pa ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ rẹ́. Ó ní kí àwọn ọmọ wọn kí wọ́n jẹun jìnnà sí ibi ahoro wọn. Ó ní kí ẹ̀ṣẹ̀ wọn kó wà níwájú rẹ̀ kí a bá lè ké gbogbo ìrandíran wọn kúrò. Tí ẹ̀ṣẹ̀ mi àtẹ̀yin bá ń bẹ níwájú Ọlọ́run títí di àsìkò yìí wọ́n á ti ké wa kúrò tìrantìran. So if God is a forgiving God, tí Ọlọ́run bá ní forgiving spirit, then I don't talk about anybody's past. Or else tí past ẹ bá correlate pẹ̀lú present ẹ tó ò dẹ̀ change tó ṣáà ní ńlá ìkà ló fẹ́ ṣe kú àwa sọ fún ẹ wípé ó yẹ kó o change ó ṣe báyìí gbàbẹ ó ṣe báyìí gbàbẹ ó ṣe gbàbẹ ṣé ó yẹ kó o tún máa tún tẹ̀síwájú ó yẹ kó o change ni tó o bá change I will be glad that you change. So ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń ṣe ẹ tún máa wà àwọn ọmọ ẹ wo ẹ̀yin ọmọ ológo wọ́n bá ń sọ wípé tó o bá ṣe báyìí wọn ni wọ́n máa bẹ́ sùn tó o bá ṣe báyìí wọ́n máa bẹ́ sùn tó o bá ṣe báyìí wọ́n máa bẹ́ sùn ni. There was a time tán ní kí n wá lọ ṣe MC fún èèyàn ńlá kan nínú olóṣèlú èèyàn ńlá ni o wọ́n láwọn gbaṣẹ́ yẹn and it was 1.2 million 1.2 million mi ò gba 1 million naira rí lẹ́nu iṣẹ́ mi náà yeah mi ò gba kọjá 150,000 rí lẹ́nu iṣẹ́ mi lájọ tí mo ti ń charge èèyàn fún MC. Wọ́n ní kíní kan mo ti gbowó yẹn fún mi lákàntì nọ́mbà but kí o tó fún mi lákàntì nọ́mbà máa bá mi kíní kan ẹ jẹ́ náà gbogbo ẹ̀ tàbí kẹgbẹ́ fẹ́ lómi ṣé fún yín lórúkọ mo fún wọn ní Yẹmí Àjídé tó bá jẹ́ obìnrin lẹ́fẹ́ mo fún wọn ní Bídèmí Olúkúewu mi sọ fáwọn yẹn dè ní o mo sẹ́ ní bàbá gbọ́n fún wọn mo fún wọn ní Bọ̀dá Akim mo fún wọn ní Yomi Mate orúkọ 5 ni mo sẹ́ndé sí wọn ẹ mú yìí tó bá wù yín nínú 5 bọ́ tèmi tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni 1.2 million owó tẹ̀sí ní ìdí ẹ̀ nígbà yẹn máa rálẹ̀ máa dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa kọ́lé and you will come back today ẹni àṣẹ ti dolówó ó ní ilé mẹ́ta ó ní ilẹ̀ ó ní mọ́tò tó pọ̀ kíní kan tó bí mi ò ṣe ní nǹkan kan yìí ṣé ẹ rí wípé Ọlọ́run Olódùmarè dá mi dá ṣé ẹ rí wípé kò sí àláwọ̀ mi ṣé ẹ rí wípé stature mi ó rọra rí kónkolo síbẹ̀ ni
ọmọ 39 years n tó sì mí ó lágbàlagbà lèmi náà o. I was so glad. Mo tún wá ń wúra mi pé ọmọ 39 years á pè mí pé òun fẹ́ tó sì mí ó tún wá ń sọ fún mi pé àgbàlagbà lòun náà ṣó fi pò ń jù mí lọ ni. So ìkànnì ẹ lè bọ́ lọ́hùn nílé ìkànnì ṣùgbọ́n gbogbo ẹni tí ò bá tí kú wọn kì í dájọ́ ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni a rí nínú ìránṣẹ́ Ọlọ́run tó bá Àdùkẹ́ Gold sùn ẹ wá jẹ́ ká fìyẹn sílẹ̀ tó bá jẹ́ wípé Àdùkẹ́ Gold o kò sẹ́ni tí ò lè bá sùn kò sẹ́ni tí ò lè ṣe tá a wá ń sọ̀rọ̀ nípa rape ìyàtọ̀ ti wà ń bẹ̀ o ṣé ń gbọ́ mi ìyàtọ̀ ti wà ń bẹ̀ o ẹ má rape aṣẹ́wó ẹ jẹ́ kí aṣẹ́wó gbé òbò rẹ̀ fún ẹni tó bá wù láti dó. Don't rape an harlot. Ẹ jẹ́ kí harlot kó gbé ìdí ẹ̀ fún ẹni tó wù láti bá sùn. Ẹ ní sọ wípé nítorí pé wà promiscuous lẹ wá fẹ́ lo ìyẹn láti wá rape ẹ̀. No, you don't do that. Ẹ̀yin náà ó bá sọ̀rọ̀ ni pé mo fẹ́ bẹ́ sùn tó bá gbà ẹ bá sùn. Tí ò bá gbà kẹ́ jẹ́ kó máa lọ kò wú láti kí oko tí yín bọ̀ díẹ̀ nìyẹn. So you don't need to rape her. We are talking about rape here. We are not talking about wà promiscuous o kò wà promiscuous o. Tó bá wà promiscuous ọ̀tọ̀ nìyẹn wà èèyàn 40 ò bá sùn lójúmọ́ òun ló nira ẹ̀ adult ni bó ṣe fẹ́ ṣe ilé ayé rẹ̀ ni yóò bá ń bẹ̀. Ṣùgbọ́n rape ó fi agídí balájọṣepọ̀ ni kò gbéra ẹ̀ fún ẹ ìyàtọ̀ ti wà ń bẹ̀ ẹ má máa dà pọ̀ pé torí ẹ nígbà tó ń gẹ́ wà láyé ọ̀dọ̀ kan ni kó dọ́kọ̀ náà ṣe pọ̀ ló nira ẹ̀ ẹni tó wù ló gbéra ẹ̀ fún. Then you don't have the right to do it by force. Shall I understand? Àwọn nǹkan tí mo analyze nìyẹn. Àwọn nǹkan kan wà tí a ti fi emotion tá ti fi bò lójú. Tó yẹ pé tí n bá ti bá pàdé báyìí, máa ń béèrè pé why are we thinking like this? Cervical cancer àbí kí lẹ pè? Kí lẹ mọ̀ tán fi bá sùn lójú ara? Tó fi wá jẹ́ pé ojú ara rẹ̀ ń wá ló wá ń bàjẹ́ lọ sínú kidney nẹ̀. Kí la mọ̀ tán fi bá sùn? Tó rọ́mọ̀ pé lógo. Kí la mọ̀ tán fi bá sùn ní ojú ara tí ojú ara rẹ̀ fi ń bàjẹ́ lọ sínú kidney ẹ̀. Ó dà náà I'm now putting it to you pé ẹ lò ní. Now mo wá ń sọ ṣé àmọ́ pé mi ni mo sọ pé ikú Àdùkẹ́ natural nítorí pé kí n tó ṣe tribute to Àdùkẹ́ Gold lórí program mi yẹn ni mo ti mọ nǹkan méjì tó ń ṣe. So ni mo ṣe wá síta wípé naturally ló kú o wòlíì kankan ò pa o. Ó mì pé wòlíì tó sọ̀rọ̀ nígbà yẹn tí gbogbo wa ń sọ pé kó pa inú ẹ̀ mọ́. That man knows what he's talking about. I apologize. Torí inú show ẹ̀ ni mo ti sọ wípé ẹ jẹ́ kó ọmọ ìsùn. Kí ló tó ẹ pé tí gbogbo èèyàn bá ti kú, òun ni ẹ máa ń sọ wípé kinní kan. Ẹ má bínú jàre. Àwọn NEPA ó tiẹ̀ dá báyìí, àwọn NEPA ló ń ṣe bọ́n yẹn ń ṣe. Tó èèyàn bá ti kú, ẹ ní láti ṣe kinní kan. That means that prophet knows what he's talking about. So, wọ́n lo Àdùkẹ́ Gold ni. Èmi náà join wọn. Wọ́n lò ní. Ẹ lo ọmọ yẹn ni. Ògo rẹ̀ ò ní jẹ́ fún yín. Lágbára Ọlọ́run Olódùmarè ògo rẹ̀ máa bá tilẹ̀ jẹ́ ni. Ògo rẹ̀ ò ní jẹ́ fẹ́ni tó lò. Ògo rẹ̀ ò ní jẹ́ fún yín. Ògo rẹ̀ ò ní jẹ́ fún yín lẹ́ẹ̀kan sí ògo rẹ̀ ò ní jẹ́ fún yín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àfi tó bá jẹ́ wípé ẹ rí nínú Bíbélì wípé kẹ́ ẹ lo ògo lógo láti jẹ́ èèyàn lókù. Tó bá yẹ pé Ọlọ́run sọ wípé ẹnu ajá òun ni yóò fi wẹ egbò rẹ̀. Ẹni oníkálùkù ni yóò fi sọ nǹkan tó jẹ́ ẹ̀bùn oníkálùkù ni yóò là. That is what the Bible said. The Bible says ẹ̀bùn oníkálùkù ni yóò la ọ̀nà fún. Ẹ dẹ̀ ní ẹ̀bùn jìbìtì náà ó ti ń la ọ̀nà fún yín. Ẹ ti ń kó àwọn orí tútù àtàwọn orí gbígbẹ sínú ìjọ. Èrò ti ń pọ̀ yéé. Àpọ̀n chọ́ọ̀chì tí a ó tẹ́ mi lọ́rùn. Èrò ti ń pọ̀ gèè. Wọ́n ti ń dáwọ́, wọ́n ti ń ṣe gbogbo owó ti pọ̀. You have what you need. Okay, àwọn nǹkan tẹ́ need yẹn need ètùtù. God will judge everybody unrighteous. Ṣé mọ̀ pé mo sọ kíní kan lánàá? A ha lè gan Ọlọ́run bí? A kò lè gan Ọlọ́run. A kò lè tan Ọlọ́run. Ọba tó sọ wípé kí wọ́n tó bá ẹ sùn rárá, mo ti mọ̀ ẹ́. Láti inú oyún, mo ti mọ̀ ẹ́. Kán tó bí ẹ rárá. That is why you cannot question God why he loves Jacob and hates Esau. You can't judge him. Torí pé láti inú oyún, ó mọ̀ wá ó mọ̀ nǹkan tá máa jẹ. Ọmọ wa gbé tí ó jẹ wá sí ayé àti nǹkan tó máa jẹ. Ẹ wá fi ọ̀nà àlùpọ̀n kọ́rọ́ yín, ẹ wá gbà lọ́wọ́ ẹ̀, ẹ wá tàn jẹ, ẹ wá gbà lọ́wọ́ ẹ̀. Òun náà ò ka Bíbélì rẹ̀ ni, torí wọ́n ní olùsìn ni. Ó sọ wípé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Ó ní ìkẹyìn ọjọ́,
ó ní ọ̀pọ̀lọpọ̀ ni yóò wá ní orúkọ mi wọ́n tún máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó ní òun Olúwa ò sí lọ́dọ̀ wọn ó ní òun ò sí lọ́dọ̀ wọn ó tún wọ̀nù wa tẹ́ ẹ bá ti ń rìn nǹkan bálabàla ẹ jáde kúrò láàrin wọn ó lè ṣe sí wọ́bẹ̀ kó jáde kúrò láàrin wọn ó ní ní ìkẹyìn ọjọ́ ó ní wòlíì èké yóò pọ̀ ó ní wọn ó máa tan ọ̀pọ̀lọpọ̀ àyànfẹ́ jẹ ó ní kẹ́ ẹ ṣọ́ra kẹ́ ẹ sì máa gbàdúrà kí a má bàa tàn yín jẹ torí pé tó bá tàn yín jẹ inú iná ni gbogbo ẹni tó bá tàn jẹ àtàwọn tó tàn wọ́n jẹ ni wọ́n á jọ lọ. God bless everybody that watched me. Ẹ ṣé, I love you. Ẹ ṣé tẹ́ wà níbẹ̀ yẹn torí mi. Ẹ jọ̀ọ́ ẹ share ẹ dáadáa. Ẹ share ẹ dáadáa. I am not talking about monetization here. Mo ti dáwọ́lé ẹ mọ̀ pé mi ò ń tàn yàn tèmi o. Mo sọ pé kò ṣe fún monetization. Mo ti dáwọ́lé kò dẹ̀ tí ìyanjú. Ìyẹn dẹ̀ kọ́. Let us face the reality. For once, lórílẹ̀-èdè Nàìjíríà, káyé wo bá lè ní ìlọsíwájú. Reality la dọ́wọ́bò táyé wá fi tán. Nígbà tí ẹyọ ènìyàn kan bá gba 29 million naira ní orílẹ̀-èdè Nàìjíríà, asanwó oṣù láàrin 30 days tí a ti fún òṣìṣẹ́ ní 20,000 naira minimum wage tó dẹ̀ dọ̀ràn. You think God is dumb? God is not dumb. So àtàwọn tó ń pààyàn, àtàwọn tó ń lòyàn, àtàwọn tó ń ba ayé èèyàn jẹ́, àtàwọn tó ń kówó orílẹ̀-èdè jẹ, are you not in the same box? You are. Tí olùpọ̀njú bá tún wá pé òun tún fẹ́ kẹ́ tún ṣe òun láàánú ẹ̀ tún ní ṣe láàánú lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n tí olówó ẹni tẹ́jọ́ ń rí tó bá tún wá ẹ̀ tún wá tún kó ọrọ̀ mọ́ ọrọ̀ rẹ̀ tí àwa náà bá tún wá rí ẹnìkan tó tún sọ wípé bóyá òun tún lè fèsì ẹ̀ gbogbo àtàkì níbi àtàkì lọ́hùn á tún jẹ́ kó tún jọwọ́lẹ̀ kò tún ní rọ́nà lọ láti tún ṣe é so Ọlọ́run ló máa gbà wá Ọlọ́run ni ó yẹn Ọlọ́run ló máa reset brain everybody but ó ti bọ́ salvation is an individual decision ìwọ fúnra rẹ ló máa decide bóyá o fẹ́ dẹni ìgbàlà àbí o fẹ́ di ẹni ìtanù nígbà tí ìpè bá dún tí Jésù Kristi bá padà wá sí ayé àáfàá ayẹyẹ tí ń pariwo Jésù òní dé gbóṣọ ẹ ni mo máa ń rí mi ń tako yan ní tí mo filẹ̀ Ọlọ́run ti ṣe pé Ọlọ́run ti gbé àáfàá mi ìpàdé rẹ̀ pé ànábì yìí sá ń padà bọ̀ wọ́n ló ń bọ̀ wá ṣe clarification yẹn ó máa jọ yé wa go back into your Bible kó rí pé Jésù Kristi ni onídàájọ́ ayé ó dàbí ẹni pé àwọn ìránṣẹ́ Ọlọ́run bọ̀nàbọ̀nà yẹn they only go to bọ́wọ́ tẹ̀ lọ sí pastor school fine they only have a church and begin to preach heresies. It's like they don't sit down and read the Bible and allow Holy Spirit to interpret for them. I am real. I will say the truth. I don't fear anyone. I don't fear anyone that intimidates the truth. You cannot intimidate the truth. Òpin gbogbo ikú ni. Ó sàn kí ènìyàn kú sínú òtítọ́. Ó sàn kí ènìyàn kú sínú òtítọ́ kí òtítọ́ yẹn kó wá sọ di àyè. Ṣùgbọ́n bí ènìyàn bá kú sí inú ìparun ọ̀ranyàn ní ìparun ayérayé àti àjíǹde àti ayọ̀ ọ̀ranyàn ní ìparun ayérayé àti ìbànújẹ́ ayérayé fún àwọn tí kò ronúpìwàdà títí di ọjọ́ ìkẹyìn. Yẹ̀yẹ́ people. Jésù náà lódùn tán yàn jẹ nígbà tí wọn kì í rí lójú ọpọ́n ọfá. Yẹ̀yẹ́ people tó lè jẹ́ pé tó bá gbàdúrà tádúrà yẹn ò bá gbà ní ó bá tó gbà náà ni ẹ̀dẹ̀ máa gba owó lọ́wọ́ aláìní ẹ̀ tó máa gba owó lọ́wọ́ aláìní béèyàn bá tẹ̀ wá bá wọn wípé mo lálàá ó ti dáràn alátẹ̀ láyà àwọn máa pa yín ni o ẹ kọ́kọ́ máa mú iye báyìí wá mú iye báyìí ìwọ náà máa kówó rẹ lọ ìwọ náà máa kówó ẹ lọ nípa èso wọn láfi mọ̀ wọ́n nípa wọn. Religion is not a scam kò sí religion tó jẹ́ scam àwọn tẹ̀ ń bá pàdé àwọn ni scam lọ ṣí brain ẹ fúnra ra ẹ. Don't join the cargo team. I'm sorry, religion is a scam. Pastors are scam. No, they are not. Bye bye. Mo fẹ́ kí yín. Àǹtí Olóòtú ẹ pẹ̀lẹ́ mà. Friend Fúnkẹ́ Adéṣọ̀kan. Àǹtí Olóòtú mo pé rọlá. Àwọn downline mi nìyẹn nínú network tó wà pé wọ́n náà wá ṣe. Àǹtí Mary Ẹ̀ṣọ́ ilẹ̀ happy birthday to your husband in tó ti lọ in arrears. Friend Titilayo Shekinat, thank you. Aleshinoye Olumiwa, thank you. Friend Adetutu, Vicky Week Life, thank you.
ṣé dádì kan okay friend Olúsọjọ́ Adébáyọ̀, friend Remide Ajíbọ́lá, friend Samuel Tóbi Olúmídé, friend Yẹmisí Waziri ọmọ arúgbó ọjọ́ ó kọ bàbá mi nù o ṣọmọ bàbá jọ ni wá ni friend Ayọ̀mídé Tóyìn Samuel, friend ọmọ arúgbó ọjọ́. Mo rí gbogbo comment yín o, I will come back to it títorí time. Ẹ jọ̀ọ́ ẹ má bínú Aunty Eunice Ọ̀nàsànyà, ẹ má bínú àwọn mi tó pọ̀ turmeric ni o, mò ń fọnú o friend Rẹ̀mílẹ́kún Adéyẹyẹ, thank you friend ọmọ ọba Adéọlá ọwọ́ tí ń ro mí ẹ ṣé olú ọmọ Yọ̀mí bọ̀dá Yọ̀mí ẹ̀ ńlẹ́ o ara ò mà, friend Olúwafúnkẹ́ Ẹ̀rí Jésù, my sister, how are you? Friend Rachel Oyeládùn, ẹ ṣé o, God bless you. God bless you. God bless you. God bless everybody watching. And God bless everybody. Friend ṣé ẹ fi fún Jímọ̀ ni? Friend Ọmọlọ́lá Tọ́ba, friend Akínyẹlé Tèmítọ́pẹ́. Ṣé bọ̀dá Tọ́pẹ́ kọ́ ni? Tọ́pẹ́ mi àgbàlagbà. Bọ̀dá Tọ́pẹ́ tí mò ń sọ lánàá nìyẹn. Nígbà tọ́rẹ̀ bọ̀dá Gbénga tí mo gbọ́kànlé ní dọ́dà fi kóhun ó bá mi sùn. Bọ̀dá Tọ́pẹ́ àtàwọn transport àti bọ̀dá Gbénga gan. Àárín wọn fi gbogbo ara gún. Ó dẹ̀ gbà mí, ó dẹ̀ sọ mí dàbúrò. One way or the other. Mo ṣàṣiṣẹ́ ń bẹ̀. Mo dẹ̀ gbowó. Mo dẹ̀ tún mọ̀ọ̀yàn. Adẹ̀wà títí dè ní títí dọ̀la. Kò dẹ̀ bá ayé mi jẹ́. And it's my brother. Àdẹ̀ lówó òyà. Àwọn náà ò dẹ̀ lé ayé tí mo pè láwo Kingsley Ògúndé lórí ètò mi. Títí ayé náà lámọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn gidi. Báyà bá tiẹ̀ lè dárúkọ àwọn olórí burúkú, a lè dárúkọ àwọn èèyàn gidi. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ bọ̀dá Gbénga ni, èèyàn gidi ni, èèyàn yìí ni. Ọlọ́run dẹ̀ wá dá wọn lóhùn, Ọlọ́run ṣe ìyanu fáwọn náà. Go and see. Check it on his own children. Yeah. Check it on his children. God is good all the time. God bless you. Ṣé bọ̀dá Kingsley ti pàdé jàre? Wọ́n ti padà. Ẹ pè mí, mo ti bínú. Ẹ ṣé o. Ẹ ṣé gan ni. God bless you. God bless you. God bless you. God bless everybody. I love you. I love you. I love you. I love my fans. And you know, ẹ gba kissing. Ọ̀dọ̀ ọkọ wọn ti lanu. Wọ́n like kissing. Ó dàbọ̀ o. Ayé le o.